I'm a businesswoman. Mi ò dẹ̀ kí n báyàn jà. Mi ò kí n báyàn pariwo. Kí wá ló lè faru eléyìí ta ló ní kẹ́ wá pa mí? Woman, mi bá ti wá bí báyìí. Ẹni tí mo wá pa ni. Ọtí bọ̀! Mi máa bí mo ti rí lójú àlá. Orí mi. Ẹjọ́. Ẹ ṣàánú mi. Àánú yẹn. That's why she is. Thank you, ma. Thank you. But what is somewhere me? I am sorry. Orí mi o. Ẹ ṣàánú ẹjọ́ ẹ má pa mí ẹjọ́. O ti stress mi gan-an ni. Ẹjọ́ ẹ ṣàánú mi ẹ má pa mí ẹjọ́. Àánú ẹ̀ dẹ̀ tí wàá ń ṣe mí. Bẹ́ẹ̀rì kan ẹjọ́ ẹ ṣàánú mi délé ẹjọ́. Bí wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀. Ẹjọ́ ẹ tẹ́ padà ẹjọ́. Mo ní láti pa ẹ́. Ẹjọ́ ẹ má pa mí ẹ tẹ́ padà. I am sorry. No, gbé síbi orí síìtì bẹ̀rẹ̀ náà wà òkè. Ẹ pẹ̀lẹ́. Àbúrò, eléyìí tó ń kánjú lọ lé yìí mi ò understand. Mi ò mọ reason tó ṣe ń kánjú lọ. Next time tó bá máa wá, o ò ní kánjú lọ o. Ẹ̀gbọ́n mi, ṣé tí n bá yọjú àtọ̀ ló máa tẹ́ yín lọ́rùn? Ṣé bí mo ṣe yọjú yìí ṣé kò dáa ni? Ó dáa, bàbá ọkọ mi. Ṣé rí nǹkan tó sọ yẹn gangan òun la máa ṣe. Next time tẹ́ bá ń bọ̀, ẹ máa sùn síbí o. Ẹ kúkú mọ̀ pé a ní yàrá tó pọ̀ bí báyìí o. Mo mọ ìyàwó mi, next time tí mo bá ti ń bọ̀, èmi náà ti ṣe kí ni, màá ti múra dání pé mo fẹ́ wá sùn ni. Bọ̀dá mi. Bẹ́ẹ̀ tí ẹ̀rí mo ti understand. Ó dàbọ̀ o. Send account number. Ẹ bá mi káwọn ya pẹ̀lú mi sá o. Wọ́n á gbọ́. Yes sir. Ẹ ṣé ẹ̀gbọ́n, ó dàárọ̀ sà. Ẹ ṣé gan sà. Èmi ni wọ́n pípín ń tẹ̀lé ṣá. Olórí burúkú. Pẹ̀lẹ́. Thank God pé o tí ì jẹ́wọ́ ìbọn yẹn ò wọlé. Ṣé kí n máa gbé lọ sí sápà mi báyìí? No. Ilé bẹ́tà. Ilé bíi ti báwo? Oògùn tí bàbá fún gbogbo wa lọ́jọ́ yẹn. Ó yìí wà lọ́wọ́ mi lé. Tí máa dé ní ibùba lọ. Mi à pèsè.
A ní ká dúró dè yín bíbá nígbà tí wọ́n ti sọ fún wa pé ẹ̀yin pẹ́ dé la ṣe ní ká dúró sí bíbá. Ó dà, mo ti dé nìyẹn, ẹ jẹ́ ká wọlé. Mú mi ẹ má wọrí ma ìdúró báyìí ma. Àwọn lọ ní àwọn fẹ́ rí yín mà nítorí ẹ̀ ni mo ṣe mú wọn wá sọ́dọ̀ yín mà. Èmi ni mo ní mo fẹ́ rí yín mà. Àmọ́ ìgbà táwọn sọ pé àwọn mọ̀ yín rí ni mo ṣe ní ká fẹ́ kanjọ débí. Ó dà, wọ́n ti mọ̀ mí nìyẹn, ẹ dẹ̀ ti rí mi, ẹ jẹ́ ká wọlé ń gbà náà. Lónìí ẹ má wọrí mà, mo lè sọ nǹkan tá a bá wá náà ń bí ta wọlé. Yes ma, mo rí ìran kan sí yín ni o. Nínú ìran yẹn mo rí pé ní ẹran tó pọ̀ ní àgbàlá yín bí kìnìún kan ṣe wọbẹ̀ ni ó jẹ́ pa gbogbo wọn pátápátá. Jésù ò ní jẹ́ kí n rírú ẹ̀, ẹ̀mí mímọ́ ò ní jẹ́ kí n fojú barú ẹ̀, Ọlọ́run ò ní jẹ́, ìran bẹ́ẹ̀ ò ní wáyé lórúkọ Jésù. Bí mo ṣe ń gbọ́ rẹ o wọn ò bá mi sàn kankan bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí mo ṣe ń gbọ́ lélẹ̀ Jésù. Ọlọ́run ò ní jẹ́ rírú ẹ̀. Àmín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ojú méjì nìran ní ó lè jẹ́ yín lẹ́ni mẹ́sẹ̀jì yẹn ó dẹ̀ lè jẹ́ ìkan nínú àwọn members church yín ni bó ṣe jẹ́ pé òjíṣẹ́ Ọlọ́run lẹ́yìn náà ẹ kò jẹ́ aláṣọ ara ni màá gbà yín nímọ̀ràn yes ma pé tẹ́ bá ti dé church ẹ fi àwẹ̀ àti àdúrà kí ẹ fi jagun torí ó lè jẹ́ ìkan nínú àwọn members yín ló ní iṣẹ́ tó wà nílẹ̀. Mo ti gbọ́ bẹ́ẹ̀ ṣe ní ká ṣe àṣebẹ̀ ẹ̀mí Ọlọ́run wa ní fi yín sílẹ̀ aburú kankan ò ní ṣẹlẹ̀ ní sàkání kankan nù wá lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan ó dà ẹ ti sọ ìran tẹ́ ẹ rí sí wa ẹ jẹ́ ká wọlé kí n ṣe yín lálejò ẹ má wọrí ma a sì ní 1 or 2 places tá ìfẹ́ lọ. Bẹ́ẹ̀ni àlàáfíà fún yín mà. Àlàáfíà fún yín mà. Ẹ ṣeun mo dúpẹ́. Kò gbọ́dọ̀ ṣe o, kò gbọ́dọ̀ ṣe o, kò gbọ́dọ̀ ṣe. You don't see any vision for me. Àmì o. Kò gbọ́dọ̀ ṣe o, kò gbọ́dọ̀ ṣe o, kò gbọ́dọ̀ ṣe. Ire Olúwa. Kó má ṣẹlẹ̀ mi lórí. Ire. 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 Báwo ló bẹ̀rẹ̀ sí ní sùn tó ń ọrùn? Ire Olúwa. Gbéra lẹ̀. Ire Olúwa. Kí ló ń rùn ní yàrá yìí? Kí ni ẹ mọ̀? Kí ni sìgá ṣe ń rùn ní yàrá ẹ̀ láì ṣí windows? Dábàá ní pé ìta ni sìgá tí ń rùn wọlé wá. Mummy, sìgá. Ibo ni mo ti fẹ́ rẹ̀? Ire Olúwa. Yes, mommy. Sìgá rùn nínú yàrá ẹ̀ yìí, ó ń bi èmi pé mo lọ ti fẹ́ rí sìgá. Mommy, leave me. Ire. Yes. Sìgá ló ń lọ́wọ́ ẹ̀. Mommy kì í ṣe. Jésù ṣàánú fún mi. Ẹ̀mí mímọ́ gbà mí. Jésù, ìwọ ọmọ yìí tí mo dẹ̀ tọ́ ẹ lọ́nà Ọlọ́run, tí mo fọ̀rọ̀ Ọlọ́run bọ́ ẹ ní gbogbo ìgbà. Ire Olúwa mo lọ ti rí sìgá. Mommy kì í ṣe sìgá, perfume ni. Ire Olúwa, jọ̀ọ́ má jẹ́ kéṣù jèrè ọmọ lára mi o. Ire. I want to sleep. You want to sleep? Yes. Ó ti dá. Àbọ̀ wa bá lọ̀rọ̀ èmi àti ẹ̀. Àbọ̀ wa bá lọ̀rọ̀ ẹ̀.
ìwọ ọmọ Ọlọ́run, ìwọ tí a bí sínú ilé Ọlọ́run, ìwọ tí a fi ẹsẹ̀ lé ọ̀nà Ọlọ́run, òun ló fa sìgá àbí ló ń gbóòórùn sìgá nínú yàrá ẹ̀. Daddy, ibo ni mo ti fẹ́ rí? Mi ò mu sìgá. Ṣé mọ́mí ẹ̀ ń parọ́ ni? Àbẹ́mi fúnra mi ò gbóòórùn ẹ̀ ni. What are you saying? Báwo ló ṣe rìn pàdé ẹ̀? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Daddy, ṣé inú ò gbà mí gbọ́ ni? Ṣé bí perfume tí mo ṣe rà ló dàbí pé ó rùn bíi sìgá? That is how it smells. Even mo mú dání, ewu. Ha! Ire Olúwa. Mommy, perfume ló ń rùn bíi sìgá. Sìgá. Daddy, ẹ jọ̀ọ́, ṣé ẹ gbọ́ òórùn perfume tó tẹ̀ ń sìn? Mo gbọ́. Ṣé perfume mi, òórùn perfume mi, ṣó jọ òórùn tó ń rùn ní yàrá Ire? Kò jọ. Ẹ ṣé, God bless you, sir. Daddy, perfume mẹ́ta ni mo mix papọ̀. Mo lè lọ pé lè tó kù wá. Ayérayé o! Ha! Kí ni wọ́n ayé òní wọnú agbo ẹran mi kó pa mí lẹ́ran jẹ? Ó ṣèwọ̀, ẹ̀mí mímọ́ ò ní jẹ́ kí n rí irú ẹ̀. Irú ibi àlá ibi ò ní ṣe mọ́ mi lórí. Ha! Ire! Mommy, as a matter of fact, eléyìí tó ń rùn bíi sìgá gangan ilé gẹ̀tẹ̀ fún mi. Perfume tèmi rà fún wọn ló ń rùn bíi sìgá. Ó dẹ̀ ń parọ́ mọ́ mi lójú bàbá ẹ̀. Ire, kí ló dé tó bẹ̀rù Ọlọ́run mọ́ báyìí? Mi kó ẹ báyìí rè. Ṣé yìí fún ní perfume? Mo fún un àmọ́ perfume tí mo fún òórùn kórùn bí. Ó ti yé mi. Ẹ yọ̀ǹda fún mi ẹjọ́. Ẹ yọ̀ǹda fún mi. Bí fúláwà ló ṣe ń rùn. Ètè yìí fún àbí? Bẹ́ẹ̀ni. Òun dẹ̀ ló rùn bí sìgá. Ire. Ẹ yọ̀ǹda fún mi náà. Ẹ yọ̀ǹda fún mi náà. Ó dá, ẹ ṣàbà sọ níbi tó ti máa gbọ́. Ẹ bá sọ níbi tó ti máa gbọ́ o. Ire oní pẹ̀fíùmù mẹ́ta. Sátánì búramúramù. Òun wo ẹni tí ó pàjẹ́ ni. Ìwọ tó rò kó dúró, mú ìdúró rẹ̀. Kíkíní má bàa bì ọ́ ṣubú, kí èṣù má bàa bì ọ́ ṣubú, gbé ọ dànù orí ọbọ̀lẹ̀. Ire Olúwa. Ó mọ bí mo ṣe nífẹ̀ẹ́ tó. Má gbomi lójú mi. Mo mọ̀ wípé òórùn sìgá ni mo gbọ́ nínú yàrá ẹ̀. Mi ò sọ wípé ó fa sìgá o. Àkọ́dí ní o ti sọ ń sìn oní pẹ́ẹ̀fù ní ìyá ẹ̀ fún ẹ̀. Jẹ́ ká agree wípé mọ́mì ẹ̀ fún ẹ̀ pẹ́ẹ̀fù. Àmọ́ bọ́ fara mi bọ́ sìgá èmi fara mi lọ. Mi fa sìgá. Okay. No smoking. Kò gbọ́dọ̀ ṣẹ́ o, kò gbọ́dọ̀ ṣẹ́ o, kò gbọ́dọ̀ ṣẹ́. Àmì Jésù. Ìmọ̀ ibi kò gbọ́dọ̀ ṣẹ́ o. Sorry madam, ṣé lóòótọ́ ni pé ẹ mọ mọ́tò yìí ládùúgbò yìí? Ọ́físà, mi rí mọ́tò yìí rí ládùúgbò yìí. Ilé ọ̀dọ̀ mi lélẹ́yìí. In fact, mi ò sí ilé. Bí mo ṣe ń bọ̀ nífẹ̀ẹ́ láàárọ̀ yìí ni mo rí mọ́tò yìí níta. Ẹ sà, ẹ wo èmi gan mi ò mú anything but mo gbúrò bọ̀ sà. Ẹ wo ọ́físà, èmi náà gbúrò bọ̀ ni mo ṣe lọ pè wọ́n. Madam, don't worry, ẹ take care easy. A lè take care easy nínú àdúgbò ẹwẹ jẹ nínú mọ́tò kí la fẹ́ ṣe sí. Ẹ take care easy o, ọ̀gá wa pẹ̀lú ẹ ti gbọ́. Yes sir. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ láyé yìí o. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ láyé o. Rárá, àwọn obìnrin rere àwọn náà máa ṣe program lọ́tẹ̀ yìí. Àwọn obìnrin nìkan náà ló wà fún un. Lẹ́yìn tí wọn làwọn ọkùnrin máa wá ṣe tiwọn. Ó dàdí Kenneth,
àyanjú ọ̀rọ̀ wa létà ṣẹgbọ́ ó dáa ọlọ́run á wà pẹ̀lú yín ó dàbọ̀ mà. Mommy. Evangelist in the making. My very own evangelist. Mommy, leave me alone. Kí ló dé wo ló wá mi orí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ sí. Tó máa ṣe pé dáàdì ní pé kí n tẹ̀lé àwọn lọ ní ṣe rò pé mo máa lọ ni. Kí ló ń ṣe ẹ́? Kí ni? Ọlọ́run tó pe bàbá ẹ̀ náà lè pè ẹ́. No. Ọlọ́run ti pe dáàdì o. Kọ́lọ́run fi mi lẹ̀ for now. Ọlọ́run ti sọ sí mi létí kẹ́lẹ́kẹ́lẹ́ pé òun bọ̀ wá pè ẹ́. Evangelism ló dúró yìí. Ọlọ́run ti pe dáàdì ẹ̀ kò nídìí kó pè wá àbí. Ó dà kò sí wàhálà kò jẹ́ sí problem. Ìgbà tó Ọlọ́run ti pè mí Ọlọ́run ti pe gbogbo wa nínú ilé yìí. Ìpè tó dẹ̀ pè wá kò ní jẹ́ ìpè burúkú. Ìpè ayọ̀ ìpè ìṣẹ́gun lọ́lọ́run máa pè wá sí. Ẹ ṣé gan. Àyà àwọn pípù yẹn ti ń retí mi program tí mò ń lọ so mo fẹ́ tètè máa lọ báyìí sí. mímọ̀ tí ń wago látẹ̀kùn pé ṣe ìṣepẹ́ ti létí. àìtí ìpẹ́ púpọ̀ àpẹ́ púpọ̀ náà ohun tí mi máa ń láì kíkẹ́ tètè débì kan. kò sí wàhálà. lórúkọ Jésù. Àmín. lórúkọ Jésù. Àmín. gbígbéga ni Ọlọ́run. Kábíyèsí. ìyìn ògo ló yẹ Olúwa. nítorí ó wà bẹ́ẹ̀ síbẹ̀ ò sì jọba. nítorí pé ìwọ ló pè wá sí ọ̀nà yìí ó pè mí ó rán mi níṣẹ́ ó rán mi níṣẹ́ náà mò ń jíṣẹ́ náà ọba tó pọ̀ nípa àti agbára Olúwa ibi tí mo lọ Olúwa bá mi débẹ̀. Àmín Jésù. Olúwa gbẹnu mi sọ. Àmín Jésù. Olúwa gbẹnu mi sọ. Àmín. ọwọ́ ayé ọwọ́ àká Olúwa má jò mú wa. Àmín. èṣù ẹni bí ni má jò rápálá wọ ayé wa. Àmín Jésù. tí a bá lọ káyàn lógo. Àmín. nígbà tí a bá padà dé ká fìyìn fún ọ. Àmín. lórúkọ Jésù Kristi aṣẹ́gun ní àgbà àdúrà. Àmín 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 ní orúkọ Jésù. Bóyá ní a máa kí ló ṣẹlẹ̀? Báwo ni pẹ̀lẹ́ díẹ̀ tún jí? Menstrual pain. Ọ̀dà Daddy kò ní lè tẹ̀lé yín lọ mọ́. It's that time of the month. Yes, mo ti gbọ́. Sorry dear. Thank you, Daddy. Ṣùgbọ́n o ti ní nǹkan oṣù ẹ̀ nìyẹn. Agbára Ọlọ́run oṣooṣù náà ló mọ́ máa rí. Àmín. Àfi ìgbà tó bá tó àsìkò láti sọ wípé olóyún ìwọ náà fẹ́ bímọ tiẹ̀. Lágbára Ọlọ́run wá dẹ̀ pé ló ṣoyún. Àmín. Wàá fẹ̀yìn gbọ́mọ kan. Àmín Jésù. Ọjà rí ló máa ríra. Àmín Jésù. Lágbára Ọlọ́run. Àmín. Pẹ̀lẹ́ ṣùgbọ́n díẹ̀. Thank you. Ẹ jẹ́ kó rẹ̀ sí sílẹ̀. Okay. Ìwọ ló yẹ kó tẹ̀lé mi lọ́mọ mi ò sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìtorí ẹ̀ ni mi ṣe fẹ́ dẹ̀ náà. Èmi gan mo wá rí mo ní important things mo fẹ́ discuss pẹ̀lú yín. Bánjí padà sí school. Ọ̀rọ̀. Kí la fẹ́ ṣe báyìí? Ó yá dìde wá wọlé lọ. Má bàa tí àmì jẹ́. Pẹ̀lẹ́. Bó ṣe ń kákò. Period lásán lélẹ̀ tó bá máa bímọ ńkọ́ kí ni a máa ṣe? I love the way you smoke. Especially bí smoke yẹn ṣe ń lọ sókè bẹ́ẹ̀ ṣe ń pọ̀ fẹ́. And ó ti pẹ́ tí mo ti rí yín bí báyìí. Even Uncle Bosun gan ó ti pẹ́ tí mo ti rí àwọn náà. Tá bá complain pé nǹkan kan ṣẹlẹ̀ ní building fún wọn. Ó ń kọ́ bí ara sí. Ẹ wo sísá. Èmi personally mo ní interest nínú yín àti iṣẹ́ tẹ̀ ń ṣe náà. Tẹ́ bá lè introduce mi sí. Iṣẹ́ wo lo rò pé mò ń ṣe? Any iṣẹ́ I'm capable. Ẹ wo tó bá tiẹ̀ jẹ́ yàwó má ṣe o mo mọ bó ṣe ń tẹ laptop gan. Introduce me fi mí sí line. I'm capable and I'm interested in what you do. So. What's the problem? Kí ló wá ń bí? What are you doing here? Ṣọ́ra ẹ̀, kó lọ dé ṣọ́ ẹ̀. Mo lè ṣe kó má wọnú apartment kankan bí mọ́. Bóyá ń bọ̀. Get out of here! Mo ṣe rí. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Kí ló dé tó pè mí wá bẹ́ẹ̀? Ẹni tá pa ẹ́.
mo gbọ́ nínú news pé mọ́tò nìkan ni wọ́n rí wọn rẹ̀ nìyẹn. Really? How come TM are possible? Kò yẹ kó possible now. Kí ni kò lè possible? Mo ní mo gbọ́ kan nínú news. Well, àwọn ọmọ orókùn ta oríṣiríṣi ìrẹ̀lẹ̀ everybody ń ṣe iṣẹ́ tó ń ra wa àwa ti ṣe wọn bẹ àwọn tó ń ṣọ́ pọ̀ àwa ti ṣe tiwa nìyẹn àwọn náà dẹ̀ ti ṣe tiwọn nìyẹn ṣé wọn kì í tó bá ti gbé màálù dé àbátí oríṣiríṣi èèyàn ló máa yọ tiẹ̀ kú mbẹ bí wọ́n ti lọ jẹ́ tiwọn nìyẹn o ọkàn ayé kọ̀ọ̀kan anybody ìyẹn ti lọ nìyẹn àti ṣe tọ̀dọ̀ tiwa àwọn tó kù náà dẹ̀ ṣe tiwọn. Bíi ti báwo mo ní mo ní láti mọ bí bọ́dì yẹn ṣe rìn kúrò bẹ́ẹ̀. Kò sí wàhálà nígbà tí wọ́n ṣe investigation lọ kò síbi tó mọ̀ nínú apartment èmi lọ sókè kò tẹ̀kẹ̀. Stop it. Kí ló ṣẹlẹ̀ náà? Line yìí náà lájọ wà ẹ̀ kan lè máa halẹ̀ mọ́ mi báyìí náà. Keep quiet. Kí ló wá ṣe ń bí? Ta ni ẹ́? Fadán fi woman yẹn lẹ̀. Madam ẹ tẹ̀lé mi. Ẹ máa take it easy o, ẹ máa ní Keep quiet. sùúrù. Thank you. Sit. Kí lẹ fẹ́? Èmi feel pé ó yẹ kó introduce mi sí gbogbo àwọn guys yìí náà so that irú nǹkan tó ṣẹlẹ̀ nísìn kò ní ṣẹlẹ̀ mọ́. Ẹjọ́ ẹ̀ ń pa ọ́. Wọ́n bèrè lọ́wọ́ ẹ pé kí ló fẹ́. Nǹkan tó bá fẹ́ gangan ni kò sọ. Ojú àti pàjọ́. Wọ́n ti bèrè lọ́wọ́ ẹ pé kí ló fẹ́. Nǹkan tó bá fẹ́ gangan ni kò sọ. Ó dáa. Mo fẹ́ ra part. Èwo ń bẹ̀? Mo ní ìdápá méjì àti eyín pàápàá jùlọ eyín méjèèjì tó wà níwájú. Bọ́dì tó wà ńlẹ̀ ó fresh gan ó dẹ̀ wọ́n gan torí ìgbà táwọn àrò mi bá ọ̀tálẹ́ àná la rí bọ́dì yẹn. Are you ready to pay? Èló ló bá dé, èló ni? Snake. Bàbá o. Èló ni ó dà wọn? 120k ni bàbá. 120k kí ló ṣẹlẹ̀? 120k pọ̀. Are you ready to pay? Ó dáa. Account wo ni kí n ṣọwọ́ sí? Normal account. Okay. Who's anybody in there? Ọ̀tá ajé ni ẹ́ ẹni tí ìbáwò kò jí ọ̀tá ajé ni ẹ́ kí lè ṣe torí irú yín ní ẹsẹ̀ ṣe gẹ́tò fún ìbáyìí kí bàbá àyàn bí wà á dẹ̀ sọ ẹ lọ́ọ́ adé lóhùn ó lè fẹ́ jágẹ̀tì mọ́ mi lórí. Baba, I said that. You didn't say that. You didn't say that. So òyìnbó síbi kájọ sọ òyìnbó síra wa. No, mi ò bá yín argue òyìnbó. O fẹ́ jágẹ̀tì ni ẹ̀yin ọmọ tó fowó tọ́ ẹ̀yin ọmọ ọ̀ràn kírọ̀ tó fowó tọ́ yìí. Ọ̀dà ẹ má bínú. Ẹ sọ ní tí mo nídìí nìyẹn sọ́ọ̀rì lòyìnbó ń jẹ́ tápọ̀ ti sọ ni ọ̀rọ̀ ti tán. Ta ló béèrè? Okay, fún mi ni mo wá rí. Ẹ má bínú o béèrè fún mi. Bẹ́ẹ̀ni sá. Ṣé mọ́tò tó gbé bọ̀ ó bàjẹ́ lójú ọ̀nà ó wá gbé Uber ní àbí mọ́tò tó gbé bọ̀ gangan ni? Okay, by the grace of God, mọ́tò mi lélẹ̀, that's my car. Ó bàjẹ́ o tó proud. Bẹ́ẹ̀ni ní by the grace of God, this is your car Canada. Mọ́tò 1.2 million ló sọ di kákákáká. Ṣé wọ́n mọ iye mọ́tò tó wọ́ bí? Mọ́tò 7 million, 8 million, 10 million, 15 million ló wọ́ bí o gbé mọ́tò bọ̀. Tí ìfò bó ṣe wà yìí, kákún fẹ́ sí géètì fẹ́ mi nìkan ìwọ rẹ̀ mọ́tò ìwọlé. Ìwọ ló máa dá wọlé. Ẹ jọ̀ọ́ bàbá ẹ má bínú. Ẹ kàn bá mi sọ fún mi pé mo wá rí. Okay, what's the name? My name is Tunji. Aṣọ tí gbogbo ẹ̀ títí mo bú ẹ bó ṣe wẹ̀ o tọ́ bá pò o kàn dúró for nothing. Ọláhun. Tunji Ọlábánwo. Just wait Ọlábánwo. Mo bá fẹ́ bẹ́ẹ̀ wo. Orúkọ ẹ tó ugly. Ìwọ kankan proud. TJ ni sir. TJ kọ́ Ọláolúwa ni. How are you? Madam kọ́? Ó wà nílé. Ṣé kìí kan sùn? Rárá sà. Oṣù ọ̀? Ó ń bẹ nílé. Ó ń bẹ.
Yes, o change ọ̀rọ̀. Can you imagine? Hello, ma. Yes, ma. Ẹnìkan béèrè yín ní ẹnu gẹ́tì ma. Very ugly eating. Aṣọ dọ̀tí mọ́ lọ́rùn, aṣọ rough mọ́ lọ́rùn. Tẹ́ bá rí agolo tó gbé wá tó ń pè mọ́tò tó wá proud bí. Ó proud jẹ́ pé wọ́n á sọ pé ò ní wọlé. Ẹni tó bá rán ẹ wá dárúkọ ẹ̀ fún mi, ó lò lò wá mo ní wò. Wàá rọ̀ ká tèmi nílẹ́kùn tó wáyé. Ah, no. Tọ́rọ̀ wọ́n ránṣẹ́ fọ́ṣọ́. Ọlọ́màjẹ. Ẹ̀nà? Ó wà lẹ́nu gate mi. Are you sure? At my gate? Okay, mo ń bọ̀. Bàbá Bídèmí. Ma. Ṣé kò ń ṣe àlejò mi lẹ́dá dúró sẹ́nu gate? Túnjí. Túnjí? Ẹni tó porúkọ rẹ̀ náà nìyẹn ma. Lẹ́dá dúró? Very rough person, ó dọ̀tí tẹnutẹnu tọrọtọrọ ní. Àlejò tèmi dẹ̀tí. Ṣaṣọ ńlá lèèyàn ńlá ni. I'm so sorry ma. Kí ló ṣe iná? Ẹ wo export láti ìsìn lọ. Anybody tó bá ti wá mi wá, ẹ jẹ́ kan wọlé, ẹ má question wọn mọ́, ẹ má lè dá wọn dúró sẹ́nu gate, okay? Ṣé kẹ́ ṣílẹ̀kùn? Ẹ lọ ṣílẹ̀kùn jàre tún bí mi pé ṣé kẹ́ lọ ṣílẹ̀kùn. Mi láì kọ́ tó máa ṣe ń gbà mí. Mi láì kọ́ tó yàbá bídè máa ń ṣe ń gbà mí. Ní oṣù máa lọ dáyọ̀ dúró síbẹ̀. Because he was so tough, always ready to attack. Like, kí ló ṣẹlẹ̀ kankan sẹ́yìn ilé ọkọ máa bóbìnrin ni. That is not true. He was just being protective of me. Really? Yes. So how do you explain this? Kalisa, mo wá rí fún mi ni. Kí ló ṣẹlẹ̀? Kí ló pàtàkì fún mi kọ́? No. Kí ló rà lọ́wọ́ ẹ̀ tí ó sanwó? Kí ló dé? Why are you exaggerating? I'm not exaggerating. Your dad was practically like that. Okay, fine. Hello. Stop. Bẹ́ẹ̀ wá ní mo pààrọ̀ ọjọ́ Dayọ̀ wá ṣe wọ́n ṣe fún Dayọ̀ náà. Well, thank God gbogbo ẹ ti lọ. Here I am today. I'm happy. I'm seeing my friend and you are doing well. And I want to believe I'm doing well. You're doing well too. At least me looking at you. Really? Yeah. So báwo ni ọmọ ńkọ́, ìyàwó ńkọ́, everybody? Ìyàwó. Okay, I got to America some years ago. Okay. I married a white lady. Mi ò gbọ́dọ̀ sí màmá lẹ́nu. Má fò yìbò. Ṣá fò yìbò. So, one thing led to another. I started having issues on attention. You're not giving me attention. But I started pín gàrí. Wow. Ìjẹ́ ìdíkọ́ pé kò mú lọ court. Wọ́n kò fi ń bẹ yẹn. Ọkùnrin rògo ni o. I can just imagine. Bọ́ ọmọ kan ṣoṣo tí mo bí ìyẹn wà lọ́dọ̀ máa mi. Wow. Yeah. A boy or a girl? A boy. Ọ̀pá akọlù gidan bí. A girl. It is well. I don't have any. Ìyàwó mi. But ọkùnrin tí mò ń rojú ẹ̀ lọ́kàn àwọn máa tọ́ fìdí ẹ̀ ṣé o ti sọ fún wọn pọ́ rẹ̀ ọkùnrin ń bọ̀ wọ́n lọ di pé orógùn lọ ń ṣe kẹ̀wù lórí wa. Fumi, are you okay? Fumi, talk to me. Kí ló ṣẹlẹ̀? Fumi, what is the problem? I lost my husband. What? Like, you lost this cute man? Oh, cha. Kí ló ṣẹlẹ̀? Was he sick? No. So kí ló wá ṣẹlẹ̀? He had an accident. Like a car accident? Oh, God. God. I'm so sorry. No. No, for me, don't do this. Don't do this, please. Pele. It's okay. I shouldn't have mentioned this at all. So, pele. Sorry. Ọjọ́ ọ̀la wa máa ṣe kókó.
ẹ jẹ́ ká ṣe rere nítorí ọ̀la o. Sorry, sir, your face is familiar. Familiar? Are you a presenter? I mean a TV presenter. Presenter báwo, television báwo, dáhùn lóhùn mo jẹ́ kó máa lọ jàre. No, ẹ má bàgbé. Ó kàn fẹ́ mọ nǹkan tí mo ń ṣe ni. Ẹ ṣé gan. Thank you so much. Thank you, sir. Hello. Mo sì wà ní tree yẹn. This is too much now. No. Everything before mo ti jẹun kí tó kúrò lé. Sọ nǹkan tó ń sọ fún mi báyìí ni wípé tí mo bá fún ẹ ní nǹkan o lè gbà lọ́wọ́ mi. Oh no, that's not what I'm saying. That's what you're saying. Okay, for you to know pé tó bá fún mi ní anything tó bá fún mi máa jẹ, no problems. Good. Let me just have a bite. Another bite. Another bite. Jẹ́ kí n mú mi gbà yẹn, water is good. Baby, you are the best thing that has ever happened to me. Please. No, Tunji. Will you marry me? Tell me this is not true. This is true. Say yes, say yes. Please say that again for her to agree. Okay. Is that a yes? Thank you. Thank you. I love you so much. Oh my God. Thank you. Oh my God. See, babe, we need to do something. Let me take a shot so we can remember this day for good. Oh my God. Yeah. Yeah. Oh, babe, this one is too close. They can win your my yawa so that how do you find that? Really? Is that what you want? Yes. Focus. Sis. Hello. Shemi. Yes. Okay. Thank you. Oh my God. Thank you. Coffee phone to me. Okay, so you are telling me your phone is bigger than mine. Oh yeah, give her your phone, give her your phone. Thank you, sis. Go forever, yeah, Okay. She Snapchat sneaking lonely, I be normal camera. Okay, use the normal camera. Okay. Please. We will edit it. Yeah. Okay. Another style. Okay. Another style. Me. Another one. Show them the ring. Show them the ring. Another one. Another one, please. Daddy me. You know 50,000 naira. 5,000 naira ni mo rí kẹ́ send sí mi. Ṣé kò tó? Kò tó. Ó bèrè 50, mo send the 5. Oh, appreciate it. Kí ni kí n fi ṣe nínú 50,000 naira? No, lọ dáná sun. Tó bá mọ tán fowó ṣe. Èló lèmi kankan gbà lóṣù. Mo yọ 5,000 fún ẹnu 50,000. Ó dúpẹ́. Bó ṣe wà yìí. Gbogbo téèyàn ní láyé yìí. Ká sọ pé ọmọ gidi lélẹ́yìí. Gbogbo ẹ̀ ló ní. Mi ò understand the content sọ yẹn. You understand it? Mi ò understand the You content. understand it? Are you a virgin? No, ṣé virgin? Mi ò mọ content sọ, mi ò mọ o. Ẹ jọ̀ọ́ sir, madam tó ń gbé ń bí ni mo bèrè sir. Láti bo. Kò tẹ̀ necessary. Hello. Thank you. Daddy mi ẹ wò mi ò mọ̀, tẹ́ bá fẹ́ tu wò ní kẹ́ wá tu wò. Kí ni wàá tu wọ́n máa yẹn? Kí wàá tu wò? Kò sí tí mo fẹ́ fún ẹ ju tí mo ti fún ẹ yẹn lọ. Ó gbọ́. Ṣé bẹ́ẹ̀ ti géètì mọ́ mi, Daddy? So ilé tí. Ẹ má ti géètì mọ́ mi. Ṣé ilé bàbá tẹ̀lé? Ṣé ilé bàbá tẹ̀lé? Níbo ló yẹ kí n máa lọ báyìí? Use what you have to get what you want. Tó bá tẹ̀sẹ̀ lọ́mi wàhálà ní àníjọ ní kankan ni o. Ẹ wò mo ti ní kéèyàn kan wá deliver fún mi. Ó máa delay. A ní kẹ́ máa wọ orí wa deliver. Mo ti fún address mi gan pàápàá. Ẹ má worry. Ta ni o? Ẹ káàsán. Ẹ jẹ́ má bínú mi lójú. I'm sorry. Oh, sorry. Ẹ jọ̀ọ́. Ta ni ẹ má bínú o? Ẹ rántí ojú mi. At all. Èmi lẹ fún ní fóònù yìí trí pé kí n snap ẹ̀yin àti partner yìí. Oh, ẹ ṣeun ojú, thank you so much. But mi ò rántí pé bóyá ìpè ní exchange numbers àbí bóyá mo fún yín ní address ilé mi or something like that. Ẹ ní láti fún mi ní nọ́mbà. Ìgbà tí ẹ kọ́kọ́ fún mi ní fóònù yìí pé kí n snap yín. Time ẹ lèmi ti dial nọ́mbà mi. The second time tí mo fi ń béèrè lọ́wọ́ yín pé ṣé kí n lo Snapchat àbí kí n lo normal camera. Time yẹn
èmi ti delete number mi kúrò lórí phone yìí. Mo ní kó bá mi fi fóònù kó bá mi fi snap. Ó wá mú nọ́mbà owó dáìlẹ̀ láti fi get nọ́mbà tí mi lórí fóònù mi. Àkókò yé mi kí ni kò táyà yìí dà. Gone. Kí ni mo ṣe fún yín náà? Bọ́lá sọ́dọ̀ jọ. Kí ló ń ṣe yín tẹ̀ ń ṣe yàmùyàmá báyìí náà? Kò yé mi, ọ̀rọ̀ yóò yé mi. Ẹ dẹ̀ ṣe bálabàla. Ṣé torí kí ni ọwọ́ mi? Apàyàn lèmi o. Mo wá síbi bí ká lè jẹ́ godmother mi ni. Tí báwo mi mọ̀ yín rí náà báwo mo ebe jẹ́ godmother yìí. Ẹ dẹ̀ ṣe yàmùyàmá. Who is this man? Ìwọ ọmọbìnrin yìí, kí ló ṣẹlẹ̀? Ó wá sínú ilé mi ó yọ̀bọ̀n sí mi, ó tún bẹ̀rẹ̀ pé who is this man? Kí ló dé? Ta ni mine? That's my husband. Ibo ló wà? Ó ti kú. Kí ló pa? Car accident ló ní. Olórí burúkú ni wọ bèbí yìí náà. Wọ́n assassinate mine ni. Èmi dẹ̀ ni mo pa. Ṣé o gbàgbé pé mine ni next project wa? Yes. Okay. On lọ síbi kan on the 28th of this month. Kó tó fẹ́ lọ ṣe ń bẹ̀, mi ò mọ̀. Bí fẹ́ lọ kíyàn ni o fẹ́ lọ ṣe party. Ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ tí ó concern mi gangan ni wípé ní ọjọ́ yẹn gangan o gbọ́dọ̀ follow ẹ̀. Kí ni àdírẹ́sì ẹ̀? Royalty Crescent. Ní róòdù yẹn gangan. Why tó ṣe ń ṣe báyìí? Ó mọ nature iṣẹ́ mi. Immediately tí n bá ti ráyè, definitely mo máa wò ẹ́ náà. Ẹ kò dá fèmí nìkan lẹ́sì bí báyìí náà. Ó yẹ ká máa wò mí time to time. Èèyàn wà ní mọ́tò yìí náà. Ẹ jọ̀ọ́ kí ló fẹ́? Orúkọ mi ni Red Light. Ṣé owó lè fẹ́ mi? Ó ti dá mi dúró pẹ́ jù. Ohun tó wá drop kọ́kọ́rọ́. Ǹjẹ́ lè gba èsì sórí? Kọ́kọ́rọ́ rẹ̀. Ẹ máa gbé mọ́tò lè jọ. Èmi ò ní kọ́kọ́rọ́ ẹ̀ o. Wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀. I am sorry. Ọmọbìnrin yìí ó pa ọkọ mi, pa mi tó bá pa mí. Kí la ṣe fún ẹ, kí la rẹ̀ nígbà ẹ, kí ló ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ni sáwọn. Kí ló kọ ẹ ṣe fún ẹ tó fi ní kápá? Tó fi gbé iṣẹ́ ẹ lọ fún ọ̀gá mi. Ní pé kí ọ̀gá mi pa. Ọ̀gá mi gbé iṣẹ́ yẹn fún èmi, èmi ni mo pa ọkọ ẹ. Ẹ wo, ó fọmọ ọ̀dọ̀ wa lóyún ni, ó tún wá fọmọ ọ̀dọ̀ yẹn tó fi ń ra ìdí mi pẹ̀lú ẹ̀, kò kí n ṣe jọ mi. Mo máa tú àṣírí ẹ̀. Gbogbo èèyàn ni máa sọ fún wípé ìwọ ló pọ̀ ọkọ ẹ̀. Màá tú àṣírí ẹ̀. Ìjọ, bá mi sílẹ̀, má pa mí síta ìjọ. Everybody ló máa mọ ọkọ tó ṣe tí ilé fi jóná. Èmi kò wá sí ìlà láti wá lo brain mi nìyàwó. Bóyá brain mi ṣì ń ṣiṣẹ́. Sit down. Fún mi ní fóònù. Account number mi ló wà lórí fóònù yìí. Send 2 million naira síbẹ̀ nísinsìnyí. Red Bank ni mo lò. Olórí burúkú. Èèyàn tó bá rí ẹ máa sọ yín pé ọmọ ló dá tó yìí. Ọmọ níyàn gidi ni ẹ.
wọn ò ní mọ̀ pé àwọn kan wà aláìja èèyàn ni wọn o bọ irú àwa ìlànà wọn máa pèlè yóò burúkú. jámi lóhùn. mo ti sẹ́ńdẹ̀. Good. Pa fóònù ẹ. Give it to me. Mo máa mú fóònù lọ. Anytime tí mo bá ti need owó, mo máa wá síbí. O máa hàn ẹ̀, wàá ṣe transfer owó sí mi. Wàá dẹ̀ tún lọ. Tán bá wá bí ẹ̀dá. Kò sọ fún anybody, even ọ̀gá mi. Mo máa pa ẹ̀ dànù ni. Let's go. Bá ṣe ń lọ rẹ̀, mi ò like face ẹ̀. Ẹ rẹ́rìn. Wá ṣe bí n ká àbúrò ẹ̀ ni mo jẹ́. Yes, ma. Má try láti act funny. Move. Ẹ má worry. Ẹ má worry wa o fẹ́ nípa. Yeah, máa tún wá máa rí later. Any nice day ahead. Ẹ ṣé gan ni. Ọ̀rẹ́ àkárí. Ah, bàbá. Kàrí yín, ọ̀gá tí ń mì sí yín, ẹgbẹ́ tí ń ké. Ọ̀gá wọn tó ṣẹlẹ̀, ṣé wàá kú bá a dúró dọ̀la? Ẹ gbọ́. Wọ́n máa padà lọ́jọ́ mi. Wọ́n ní máa padà wá lọ́jọ́ mi. Akọ́ṣe weekend pẹ̀lú wa. Kóyìn máa lọ́nà. Wọ́n ní kí n máa lọ́nà. Máa rí yín later. Ojú tí ń ro èmi gan. Ẹ wo ọlọ́kadà kalẹ̀. Gbé o! Gbé! Wọ́n ní lọ́ọ̀kì sá. Ọwọ́ kan báyìí. Ọwọ́ kan ní ọlọ́kadà. Ṣé o sì máa? Ṣé o sì? Ẹni tó ti rọ́kadà. Lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́wọ́. Ọ̀gá kí ló fẹ́ yẹ kó wọlé? Ẹ̀yin lè instruct mi pé anybody tí wọ́n ti dé náà kí n máa ṣílẹ̀ kó jẹ́ kó máa wọlé kí n má kó eré wọn mọ́. Bá ti lọ ti special yìí náà. Òun náà ni mo lọ tó fi jẹ́ kó wọlé. Ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ mà? Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀ àmọ́? Ọ̀gá. Jábí sílẹ̀ jọ. In the morning now. Yeah. Yeah. Ẹ gbà mí. Ẹ gbà mí. Ọ̀rọ̀ ọmọ yóò yé mi mọ́. Mo máa ń bá a sọ, ṣé gbogbo ọ̀rọ̀ tí dáàdì máa ń bá wa sọ, gbogbo ọ̀rọ̀ tó fi ń bọ́ wa, ṣé kò sí èyí tó ń wọnú ọkàn ẹ̀ ni? Ṣé wọ́n kàn ń gbé etí kan wọlé tó ń gbà kejì jáde ni? Torí kò yé mi. Àfọwọ́n àti àwọn ọ̀rẹ́ burúkú ṣá, àwọn ọmọ játijàti àdúgbò ló máa ń bá rìn kiri. Ẹ ṣàánú mi. Má má jẹ́ kọ́mọ yìí sọnù mọ́ mi lọ́wọ́, ẹ má jẹ́ sọnù sínú ayé. Ẹ má sọ̀rọ̀ òdì, inú ilé Ọlọ́run lẹ́wà. Ní orúkọ Jésù, ọmọ yóò ní sọnù. Àmín. Lórúkọ Jésù, ọmọ kankan nínú agboolé Ọlọ́run yìí kò ní sọnù. Àmín. Abẹ́ àkóso Ọlọ́run la wà, abo ẹ̀dẹ̀ wà lórí wa. Nípa ìdí èyí, ọ̀rọ̀ gidi ó ní kí a máa sọ jáde lẹ́nu pàápàá jùlọ fún àwọn ọmọ tí a bí. Ẹ fi ọkàn balẹ̀, ẹ fọkàn balẹ̀. Evangelist, ẹ pẹ̀lẹ́. Dádì ẹ rasa. Ẹ rọra jàre. Yes sir. Ó máa kú díẹ̀ kí n kúrò ní chọ́ọ̀chì lẹ́dẹ̀ yìí. Eré lèmi náà ń sábọ̀ sá. Àwọn ti dá. Ẹ bá mi jókòó ń bẹ̀ yẹn náà. Ẹ pẹ̀lẹ́. Ok. Dádì, ṣé kí n má parọ́ fún yín sá? Mo gbọ́ Ọlọ́run gbọ́ ju mọ́mì mi lọ. Ẹ̀dẹ̀ ní mo mọ Jésù jù yín lọ. Ẹ̀dẹ̀ ló ń bojú mi jẹ́ ń downgrade mi wájú dádì. Ẹ ló ń fọṣẹ yí mi. Mọ́mì mi dẹ̀ fẹ́ sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀. Ṣé ká túlẹ̀ wájú dádì ni? Ṣé ká túlẹ̀? Dádì ṣe ń gbọ́. Ẹ wọn wo èdè tí ọmọ náà ń pè jáde lẹ́nu. Ṣé dè ló ń fọ̀ lẹ́nu yìí? Ó ti yé mi. Ẹni sọ ó fi ń yé yín bó ń ṣe gbọ́ lọ́run gbọ́ ju yín lọ ni. Mú ìwá orí kelòó ẹsẹ̀ kelòó nínú Bíbélì òun ló ti kà wípé wọ́n ń bojú mi jẹ́. Àní sọ orí Bíbélì tó sọ wípé mọ́mì mi ẹ̀ ń downgrade mi nínú Bíbélì sọ.
ìwọ ọmọ tí wọ́n bí sínú inú ìgbàgbọ́ má má tasẹ̀ àgẹ̀rẹ̀. Ẹ wo ẹ nílè lọ o, èmi ò bá gbà yín nímọ̀ràn ìpè tẹ́ ẹ bá lè dúró ní àyíká ilé Ọlọ́run nítorí ìsìn ìrọ̀lẹ́ tí a fẹ́ ṣe. Ẹ wo evangelist sọ bẹ́ẹ̀ tí wọ́n jókòó yẹn ó ní ibi tèmi àti wọn jọ fẹ́ lọ. So tẹ́ ẹ bá ní kánjú àbí tẹ́ ẹ bá fẹ́ kánjú ṣé ẹ lè dúró kájọ ṣèsìn náà. Mo mọ̀ pé ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ ó ní nǹkan pàtàkì ṣe nínú nǹkan tẹ́ ń sọ nínú ayé ọmọ yìí. Dádì, níbo mo tún wá fẹ́ lọ? Mi ò níbi tí mò ń lọ. Ẹ dúró. Máa dúró, òun ní kẹ́ bá ń bẹ àwọn bọ̀dá kán jókòó sínú church. Ń gbọ́ mú ìwà ṣé wàá dúró láyìíká àbí kí n mú ẹ dání lọ bí tí mò ń lọ náà? Ó ti dà, ó ti dà. Ẹ ṣé gan o, Ọlọ́run á máa wà pẹ̀lú yín, Ọlọ́run á gbàkóso ayé ẹ̀. Pásítọ̀ sọ bẹ́ẹ̀. Ṣé ká tètè máa lọ àbí báwo? Ẹ ó yẹ ká lọ bọ̀ ká tó lọ sà, pé fẹ́ rí yín sà. Ẹ jókòó. Dádì, mo rí ìran kan tí ó lágbára ní sà. Mo dẹ̀ gbàládùra wípé èṣù ò ní jogún ilé yín. Ìran yẹn mo rí wípé nínú ilé yín sà, àwọn ogun àìrí kan àti ẹ̀yin ẹjọ́ ń jìjàkadì. Ogun yẹn pọ̀ gan, ẹ wá ń fi lákàlàkàlàkàlàkà báyìí àfi bẹ́ẹ̀ nílẹ̀. Dádì, nítumọ̀ wípé ogun àìrí yẹn mo dá mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni. Okay. Èmi dẹ̀ ní ìgbàgbọ́ wípé ogun tó bá ti ṣẹ́ òun lọ́lọ́run fi hàn. Kò ní gbérí mọ́ láíláí. Lágbára Ọlọ́run. Àmín. So ẹ jọ̀ọ́ mo rí i pé ó yẹ kí ẹ gbàdúrà dáadáa sà. Nínú ilé yẹn gangan. Yes sir. Kí gbogbo wa jọ gbàdúrà gbà pọ̀. Gbogbo ìdílé sà. Kí ogun èṣù má bàa borí inú ilé náà. Ogun èṣù ò ní borí ayé yín. Kò ní borí ayé mi. Kò ní borí ayé ẹnìkankan nínú ìjọ yìí. Ohun tó dára ń fi àdúrà lóòótọ́. Ètò dẹ̀ kù díẹ̀ káàtó. Àdúrà náà la lè fi yọjú ẹ̀. Ọ̀rọ̀ yín ti yé mi. Àjọ máa gbá ni o. Lágbára Ọlọ́run sà. Lágbára Ọlọ́run. Àbí tí n bá pè yẹn ní wá. Mo wà available sà. Àjọ gbá ni. Ẹ ṣé. Ẹ jẹ́ ká tètè lọ sí ibi tí a fẹ́ lọ yẹn. Torí àyè ń padà bọ̀ ní church fún ìsìn ìrọ̀lẹ́. Ok, mo ń bọ̀. Kò gbọ́dọ̀ ṣẹ́ o, kò gbọ́dọ̀ ṣẹ́ o, kò gbọ́dọ̀ ṣẹ́. Ìmọ̀ ibi kò gbọ́dọ̀ ṣẹ́ o. Dìde tógun-tógun, dìde tìjàtìjà, dìde nínú agbára rẹ, dìde Ọlọ́run mi, kó wá ṣèrànwọ́ fọ́kàn mi. Dìde tógun-tógun, dìde tìjàtìjà, dìde nínú agbára rẹ, dìde Ọlọ́run mi, kó wá ṣèrànwọ́ fọ́kàn mi. Lórúkọ Jésù. Àmín. Lórúkọ Jésù. Àmín. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tí ò fi ara pamọ́ jẹ wá níyà. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tó wà síbẹ̀ tí ó sì jọba nínú ayé wa. Ọlọ́run tó mí sí àwọn ìránṣẹ́ rẹ̀ láti wá sọ fún wa wípé ogun wà tó ń rábàbà ní orí ilé wa. Ogun wà tó fẹ́ sọ̀kalẹ̀ sínú ilé wa. Àmọ́ sọ fún wa wípé ká pe òun ní ohun tí òun lè ṣe. Ìdí rẹ̀ tá a fi ń pè Ọlọ́run. Ogun Olúwa má jò kápá. Àmín Jésù. Ogun Olúwa má jò borí. Àmín. Ó ní níbi tí ẹni méjì tàbí mẹ́ta tí wọ́n bá péjọpọ̀ sí tí wọ́n gbé orúkọ rẹ̀ ó lóun wà níbẹ̀ síbẹ̀. Àti ju méjì àti ju mẹ́ta lọ. Ìdí rẹ̀ tí a fi ń pè ọ́ ní tí Ọlọ́run lè ṣe wípé Ọlọ́run wá ṣẹ́gun fún wa. Àmín Nínú ilé wa ṣẹ́gun fún wa. Àmín Nínú ilé wa ṣẹ́gun fún wa. Àmín Jésù. Ká lè láyọ̀ ká lè máa yìn ọ́. Àmín. Ká lè máa gbé ọ̀gá sí. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa ni a gbàdúrà. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Dádì, ẹ kú oríire sà. Wọ́n ní àtùpà ò kì í rí di ara ẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n in this situation a lè rí wípé reverse is the case nítorí pé Ọlọ́run dìídì fi àṣírí ohun tí ìbá ṣẹlẹ̀ nínú ilé yìí ó dẹ̀ fi hàn. Praise the Lord. Hallelujah. Ó fi hàn ní gbangba. So a wá rí wípé Ọlọ́run wa Ọlọ́run tó ní agbára ni. Dádì ẹ má bínú sá o, ṣé a lè jọ gbàdúrà pọ̀ sá? Àdúrà òkè pọ̀ jù. Ẹ jẹ́ gbàdúrà. Orúkọ Jésù. Àmín. A gbé orúkọ yín ga nítorí pé ẹ̀yin lẹ̀ ń tú àṣírí ohun ìkọ̀kọ̀. Olúwa ẹ gba ọpẹ́ wa. Àmín Jésù. Nítorí pé ogun ikú kò ní wá sí ìmúṣẹ nínú ilé yìí. Nítorí gbogbo ẹ̀ lẹ́ máa gbẹ́sẹ̀ lé. Olúwa ẹ gba ọpẹ́ wa. Àmín Jésù. Àwa ń bẹ̀ yín ohun tó jẹ mọ́ ikú nínú ilé yìí lórúkọ Jésù ó yá ṣẹ́gun ẹ̀. Àmín. Lórúkọ Jésù ìmọ̀ta ìmọ̀ òkùnkùn Olúwa ẹ má jò ó jọ. Àmín Jésù. Lórí bàbá nínú ilé lórúkọ Jésù Kristi ìmọ̀ òkùnkùn Olúwa ẹ má jò ó jọ. Àmín Jésù. Lórí màmá nínú ilé ìmọ̀ òkùnkùn Olúwa ẹ má jò ó jọ. Àmín. Lórí gbogbo àwọn
àwọn ọmọ tí wọ́n ń gbé nínú ilé ìmọ̀ òkùnkùn orí ẹ̀ má jò ó jọ ìyanu jẹ́ kó máa ṣẹlẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Sísá Olúwa gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run ṣe ń sọ fún mi ṣé ẹ lè gbàwé ọjọ́ mẹ́ta láti fi bá Ọlọ́run rìn kí ogun kan tó ń ṣẹlẹ̀ kó ba lè tán lẹ̀ gbogbo yẹn á lè ṣe pátápátá. Wọ́n máa gbà kódà èmi gan àbá gbà bí. Wọ́n á gbà á èmi náà tún pẹ̀lú wọn láti gba àwẹ̀ àtàdúrà náà ṣebí kí ìyanu lè ṣẹlẹ̀ ṣebí kí ìmọ̀ èṣù má bàa ṣẹlẹ̀ lórí wa ni ó ti di dandan ká gbà á. Ẹ ṣé gan mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o ìró ibi ìró ọ̀fọ̀ kò ní ṣẹlẹ̀ nínú ilé Àmín Jésù kò ní ṣẹlẹ̀ nínú ilé Àmín Jésù bẹ́ẹ̀ ló máa rí lórúkọ Jésù. Ẹ ṣé gan mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣé gan ibi ò ní ṣẹlẹ̀ nínú ilé wa o kò ní ṣẹlẹ̀ nínú ìjọ Ọlọ́run kò ní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ wa ẹ ṣé gan hey evangelist thank you. Kò gbọ́dọ̀ ṣẹ o kò gbọ́dọ̀ ṣẹ ìmọ̀ ibi kò gbọ́dọ̀ ṣẹ. Sit down. Lọ́jọ́kọ̀. Oh, this. Kò yẹ kó máa bẹ̀rù fún eléyìí mọ́ náà. Okay, fine. Sit down. Mo tún ti dé o. Mo wá gba ìdá mẹ́wàá mi. Mo need 1.2 million naira on your phone and transfer it. Back! Now. Oh, she come up and be fast. Okay. I saw a lady outside. Me or and look kind of, I don't know. Ṣé kò ṣe nǹkan tó ń bother ẹnìyẹn or is there any link between this your emotion and? Ayé mi ti bàjẹ́. Ayé mi ti bàjẹ́ o. Fún mi. Mo ní kó má máa sọ irú àwọn ọ̀rọ̀ báyìí mọ́ náà. Ó dáhùn bíi ti báwo? Kí ló ṣẹlẹ̀? What's the problem? How can you say there's no problem when problem is written all over you? There's no problem! I said there's no problem! What is wrong with this woman? Fumi. In the morning now. Yeah, yeah, yeah. Yeah, 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 yeah. Ẹfúnra o ẹfúnra, 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 ẹfúnra o ẹfúnra. Torí òun bẹ ló polonge, oúnjẹ fúnra rẹ̀. Madam. Láti ìgbà tí ẹ ti gbéṣẹ́ fún wa last láti rẹ̀ àgbẹ̀. Kí ló ṣẹlẹ̀? Bọ́sì wàhálà ti wà o. Wàhálà báwo? Problem gidi ti wà báyìí o. No problem wo ni? Àwọn ọmọ olè ń kó káàkiri yìí. Àwọn ọmọ ló wà lọ́dọ̀ yín tẹ̀ ń gbéṣẹ́ fún náà. Tẹ́mi ń gbéṣẹ́ fún.
Yes. Nǹkan tó bá ṣẹlẹ̀ ní kẹ́yìn sọ. Kí ló ṣẹlẹ̀? Yeah. Bọ́m̀sì ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ̀yin kò ṣoṣo lẹ̀ máa wá síbí báyìí ni. Eléyìí. Ẹ farabalẹ̀ jàre. Ọmọ inú ọgbà lélẹ́yìí ọgbà ti gbà. Ẹ wà ó dà kí jà yín. Ṣé rí ọkọ yín tẹ ní ká ṣe ẹ̀ ń gọ́gọ́ ló fọ́ lọ. Ẹ tó pa ọkọ yín. Tó ẹ fọkàn balẹ̀ jẹ́ ká sọ ó yà ẹ. Màá pè é lórí fóònù àmà sọ̀rọ̀ bẹ́tà. Màá pè é lórí fóònù ṣe gbọ́n. Màá pè é. Ẹ jẹ́ ká sọ wọ́n tá a fẹ́ sọ. Màá pè é Bọ́m̀sì. Màá pè é o. Fumi, what is the problem? You look unkempt. Kí ló ṣe? Èmi ti bàjẹ́. No, God forbid, will I hear bàjẹ́? Wàhálà ti wà báyìí. Okay, wait. Fumi, whatever the situation is, I think you are exaggerating it. Kí ló ṣe gangan? Ikú ti lé mi. Stop now, ìwọ ni kú lé ẹ. What is it? Kí ló ṣe? I can't understand. Then make me understand. Okay, Fumi, at this point you are getting me scared. Kí ló ṣe? Okay, let me start with má bínú pé mo parọ́ fún ẹ. Parọ́ fún mi? How? Why should you even lie to me? I don't understand. I'm sorry. Nǹkan tí mo sọ fún ẹ pé ọkọ mi ní accident. Ọkọ mi ò ní accident. So you lied to me pé o single. What were you trying to gain? So where's your husband? Mo dé ṣe nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn o. Okay. Okay. I killed my husband. What? Okay. You like practically killed your husband? Intentional. Kò kí ṣe mi gangan ni mo pọ̀pọ̀ mi. Oh, so it wasn't deliberate, right? Kò wá intentional. Èmi gangan ni mo pa. Okay. Àwọn ayakila kọ́kọ́ bá mi bá wí ní. Fumi. Kò má pàdánù. Oh God, she must have thought I'm a fool. Okay, can you just put those words to Sonsi, kò sọ́sọ́wọ́, kò dẹ̀ gbóòórùn ọ̀rọ̀ yẹn, kò mọ bó ṣe rùn, kò gbọ́ ọ̀rọ̀ yẹn ṣe rùn létí. How can you say such a thing? Okay. Oh, mama, right? Kí ni iṣẹ́ ayákìlá? You kọ́ pààyàn lọ. Wá ní pé o kàn. Oh my God. Ṣé mi ní nǹkan tó ṣe fún mi ò dára? Okay, kí ló ṣe fún ẹ? Could you believe pé ọkọ mi? Okay. Ó fún ọmọ ọ̀dọ̀ tẹ́mi ń bọ́ lójú méjèèjì ó fún lóyún. Okay, very bad. As if that is not enough. Okay. Irú wílẹ̀. Out of 100%, almost 70% lọ fún ọmọ yìí. Is that not wickedness? Okay, killing him. Okay, is killing him not wickedness as well? Fumi, you are heartless. You're wicked. Not intentional. You picked your phone. You probably called a friend that linked you up with another friend that brought you into this game of calling I assassin to kill your husband. And you're telling me it's not deliberate? Do you know how many lines of calls you must have made? How many number of meetings to see me? Or there's something to oh God. Àwọn ayakìlá iná tó fẹ́ pè mí náà báyìí o. Wọ́n ti lé mi káàkiri. Extortion yìí pọ̀ jù, wọ́n ti gbowó lọ́wọ́ mi. Ọmọ iná tó fẹ́ pa mí báyìí. At any time ó lè pa mí dànù. Okay. Fumi, just listen. Kalideti and Soron. Who is this person? Bobsi náà ń porúkọ ẹ̀. Ó ń gbé ní nọ́mbà 18 Lawrence Street. Òun ló gbéṣẹ́ fún ọmọ kékeré tá à ń sọ̀rọ̀ yìí. In fact, go papa. Ṣùgbọ́n tí ọmọ kan ta fún ní phone ní ìtúrì lọ́jọ́ ta lọ sí ìtúrì ta lọ jẹun. Ọmọ ta ní kó bá ya picture. Yes. This is the same girl I'm talking about. What? Why did you include me into this picture? Kí ló dé tó fà mí wọnú kíní? Báwo bóyá ti mọ̀ mí nìyẹn? Jọ, ṣé àwọn tá à ń
sọ ẹ ṣé wọn mọ ilé ta wà náà ṣé wọn mọ bí. ọmọ yẹn mọ bíbẹ ìjà àjọ ń kọ́ ló wà ń gbowó lọ́wọ́ mi every time. ó mọ bí yé wọ́n lè ti bọ́ọ̀gì bíbá yẹn wọ́n lè ti fi kámẹ́rà síbi kámẹ́rà lè ti wà bíbá yẹn wọ́n lè tó ìpín tó bá ti mọ̀ pé mo gbọ́ nǹkan tó ń sọ wọ́n máa pè mí náà wọ́n máa pa mí tó tún mention number 18 mo gbé fún mi this is not fair this is not fair. Okay, your phone is ringing. Okay, wait, for me, calm down. Pick your call. Ibi tó lọ dé báyìí, ó lè já wọn gan-an bóyá ń gbọ́ wá ń sìn náà ṣe pé àmọ́ báwo ló ń pè é àbóyá wọn ni just pick your call. Ó ṣe ni. Hello? Èmi torí lé ní iná ni mò ń pè ẹ́. Mo understand reason tó ṣe fẹ́ wá sọ fún ọ̀gá mi. Nítorí pé ó jẹ́ obìnrin. Ẹ̀rù dẹ̀ ń bà ẹ́. Má worry. Àánú ẹ̀ tí ń ṣe mí. Mo dáríjì ẹ́. Mi ní pa ẹ́ mọ́. For me. Kí ló sọ? Talk to me now. Ọlọ́run ti dáríjì mi. Mo ní pa mí mọ́ kò sí problem mọ́. Fún mi. Èmi tí mi ò pààyàn rí, I am not this naive. Báwo lèèyàn tó ń pààyàn ṣe máa sọ fún ẹ pé ó dáríjì ẹ̀ gbọ́dọ̀ máa believe ẹ kó ti dáríjì ẹ̀. They don't forgive. Nǹkan tó fẹ́ kó o gbọ́ nìyẹn, nǹkan tó fẹ́ kó o gbọ́ ló sọ fún ẹ. Nǹkan tó mọ̀ pé o fẹ́ gbọ́ ló sọ fún ẹ yẹn. See, for me, listen. You've done this, and I just pray pé o ti bring me into this picture. Mo pray. Ṣé mo kọ́ tó lè ṣe? If you want to leave, you need to leave. See, má jẹ́ kó ju 2 weeks lọ tó máa lò nílé tí wàá fi wá fine way. If not, Ọlọ́run ní jẹ́ ká rí nǹkan tí ó dá o. Mo dẹ̀ mọ̀ pé in this journey you want to embark on, Ọlọ́run á sìn ẹ lọ. Ṣé o ti gbọ́? Àwọn tó dẹ̀ máa tọ́ ẹ sọ́nà Ọlọ́run máa rán wọn sí ẹ. Ṣé o ti gbọ́? It's been a lovely moment being with you. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ní ká tún rí. Ṣé o ti gbọ́? Má worry. Ṣé o ti gbọ́? Má sì mí kò need. What? Sorry, everything is so intentional. Ayé ti dògbò, oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀. Ẹjọ́ ìyá mi má bí ẹjọ́ torí Ọlọ́run ni mo fi bẹ̀ yín. Ẹjọ́ ṣàánú mi. Mo fẹ́lẹ́ tàbí yín jù. Mo sọ fún yín náà. Mo sọ fún yín pé kẹ́ má sọ fún anybody. Ọ̀tọ̀ lẹ sọ. Ẹ sọ fún mi lóòótọ́. Like you said, ó ti pín mí lẹ́mìí ni. Bọ́ọ̀sì nìkan ṣo ni mo fẹ́ sọ fún lọ́jọ́ tí mo rí yín. Mi ò dá padà sọ fún pàápàá. Àbí ṣé mo sọ fún èèyàn kankan ni? Ewu iṣẹ́ ìjẹ́ má pa mí torí Ọlọ́run ẹjọ́. Wọn kì í bẹ̀ mí. When I plan to do something, mo ní láti ṣe. Kí má bàa ṣẹ̀ṣẹ̀ lẹ́dàá mi. Àbí ẹlẹ́dàá yín. Nítorí mo ti sọ tẹ́lẹ̀ pé mo máa pa yín. Kẹ́lẹ́dàá yín má bàa wá fìyà jẹ mí. Ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ kí n pa yín. Ẹ wo Ọlọ́run ni mo fi bẹ̀ yín. Ẹlẹ́dàá mi ò lè fìyà jẹ yín láyé lọ́run. You are gone. Ẹ jọ kó lọ́dọ̀ wọ́n. Ẹ jọ. For me. No! God! TJ, God! Mo sọ n tó ṣẹlẹ̀ ká tó wọlé o. This is not the time for ariwo. Mo sọ ká tó wọlé o. Gbogbo ọlọ́pàá tó wà ládùúgbò wa pátá kò sí tí mi ò pè. Inú kọjá náà rí chebu. Inú kọjá sí shop kò yé mi. Ha! Ìyá mi o. Yàgò má kọ́ lélẹ̀. Will you stop that? Excuse me, láti bọ̀. Àkọ́bá kọ́ lélẹ́yìí.
àrífẹsẹ̀ sí ni so kó shut up kẹjẹ kí n think kí brain mi settle kí n reset ọpọlọ mi. Fumi, just listen. Kalẹ̀dẹ̀ and sọ̀rọ̀. Who is this person? Bobson náà porúkọ ẹ̀, ó ń gbé ní nọ́mbà 18 Lawrence Street. Òun ló gbéṣẹ́ fún ọmọ kékeré tá à ń sọ̀rọ̀ èyí. Ọlọ́pàá máa kó gbogbo everybody pátápátá tó ṣiṣẹ́ ọlọ́pàá máa kó everybody ni. Àwọn tó ń ṣiṣẹ́ ọlọ́pàá máa kó wọn. Including you from nǹkan tó sọ yìí. Ó ṣó wípé ó mọ nǹkan tó pa madam. Ọlọ́pàá máa kó everybody including you. God! ayé yìí ti dògbò oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀. Calm down. Just move it. You want to take a song? Move! Just move it. Move it. Move it. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ tá lẹ ń béèrè? Mr. Man, keep quiet. You don't talk to me like that. I'm asking you pé tá lẹ béèrè ẹ dẹ̀ ń pariwo. Tá lẹ béèrè. Kí ló ṣẹlẹ̀? Dad, I don't understand. Ẹ káàsán sir. Ẹ̀yin agbófinró rèé o. Yes sir. Orí ọ̀fẹ́ Ọlọ́run á máa wà pẹ̀lú yín o. Àmín Jésù sir. And I've been asking them pé kí ló ṣẹlẹ̀ wọn sọ ọkàn. Ògo Ọlọ́run ò ní fi yín lẹ̀ o. Àmín Jésù sir. Ṣé kò sí? Ẹ má bínú sir. I need you ní station wa ni sir. Ní station yín? Bẹ́ẹ̀ ni sir. Ibo ni station yín? Oníkan police station ni sir. Oníkan? Bẹ́ẹ̀ ni sir. Kí ló ṣẹlẹ̀? A wá láti wá invite yín sí station wa ni sir. Ẹ wá invite wọn lẹ́kọ́ àwọn ìbọn tó ńláńláńlá báyìí dání wá. Ó yà mí lẹ́nu o. Ó ti tó farabalẹ̀. Ẹ wá invite mi sí station yín. Bẹ́ẹ̀ni sir. Nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ ní àbí? Bẹ́ẹ̀ni sir. Oníkan police station kan ni I invite DPO one the other time. Sí anniversary wa tán ráyè wa. Bẹ́ẹ̀ni. And then what is going on? Ọmọ yín kọ́ la arrest sir. Ọmọ ọjọ́ mi wò ni? Àkínṣe ọmọ ọjọ́ yín ọmọ yín gangan ni sir. Ọmọ bíbí inú mi? Bẹ́ẹ̀ni sir. Mo dáràn mo jẹ gbèsè mo ti dáràn. Nílé Ọlọ́run èwo ni mo dáràn? Ọmọ tó yẹ pé tẹ bá bomi sí lẹ́nu ẹ̀ máa bá lẹ́nu ọmọ tí ò sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán. It's okay. Officer. Sir. Kí ló ṣe? Tó ẹ̀ la ṣe wá invite yín sir so tẹ bá débẹ̀ ẹ máa mọ nǹkan tó ṣe ṣá. Lè sọ tọ́mọ mi ṣe fún mi báyìí. Not at all sir. Ó dáa kò sí wàhálà. Yes sir. Kò sí wàhálà. Kò ní sí búburú fọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ni sir. Wọ́n ní tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísinmi. Bẹ́ẹ̀ni sir. Ẹni tí ò jẹ gbì kò ní kú gbì. Mọ́mì Túnjí ẹ ní sùúrù sí lè máa bá yín láìpẹ́ yìí. Ẹ jẹ́ dé station wọn. Irú ajá lọ nì. Ajá lọ ní odidi ọmọ lápẹ́. Ó dáa kò sí wàhálà. Sanya! Daddy, ẹ̀yin náà lè ránṣẹ́ láàárọ̀. Kọ́kọ́rọ́ mọ́tò yìí ńkọ́? When he was leaving, he dropped the key. Where is it? Children are for signs and wonders. Yes sir. Àmín Jésù. Ẹyẹ máa ní ìṣó máa bá yín. No, after you sir. Okay. Yes sir. No problem. Kò sí wàhálà. Kò sí wàhálà. Sọ fún mi wípé irọ́ ni wọ́n pa mọ́ ẹ̀. Sọ fún mi pé irọ́ ni. Ire Olúwa. Ire Olúwa. Lóòótọ́ ló ń pààyàn. Sọ fún mi pé irọ́ ni. Daddy. I'm sorry. Iná jó mi, èmi mímọ́. Ìdílé onígbàgbọ́ láti tọ́ ẹgbà bí. Ire Olúwa. Nígbà tí perfume ti ń di mẹ́ta tó ti ń dòórùn sìgá ló yẹ kí n ti fura. Mo jẹ̀bi. Honey. Madam. Sir. Ẹ ti rí nsìn pẹ̀lú response yẹn wípé lóòótọ́ ló ń pààyàn. Òun ní kọ́kọ́. Sórí òun ní kọ́kọ́ ó lọ́gàá. Ìlànà olóhùn lọ fi tó olóhùn. Kí ló ta lè ṣe? Yes, oya. Oja, bring him here. Dárí láyé bí ọgá olùpẹ̀. Bring him here. Délé jí ṣe ṣàdúwà ẹ̀ṣẹ̀. Ọ̀gá ẹ̀ ló wọlé yẹn.
ọ̀gá ẹ̀ ni olójú wo kò yìí ó ní ọ̀gá ẹ̀. arákùnrin kí ni nǹkan tí mo ṣe fún ẹ tó fi bójútì ọmọ tó ń rọ pé kó máa lọ pààyàn ṣé ò rí pa ọmọdé nítorí ọlọ́wọ́ kan ọlọ́pàá ẹ̀jẹ̀ gbà mí ràn mí kan lè jọ. ẹ mọ sẹ́yìn ẹ̀sà ẹ̀jọ̀ ṣe níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ó dábàá lè ṣe ní kẹ́ sọ fún mi ṣe rí àwọn méjèèjì títí kan ọmọ yìí títí kan adójútì ní ọmọ yìí ẹ jẹ́ kí àwọn méjèèjì ẹ̀jẹ̀ kan jáde kémi àti iyọ̀ yanjú ọ̀rọ̀ ẹ̀ please ẹ jọ̀ọ́. jẹ́ kó máa lọ sá jẹ́ kó máa lọ sí. ẹ wo máa tí ẹ bá ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ ní yẹ kí n súnmọ́ kí n gba etí ni kò ṣe fẹ́ ní tí òun kẹ́ lè fi relax kẹ́ gbọ́n wọn tí mo fẹ́ sọ ọ̀gá ẹ kú jókòó. Ẹ sún ọkọ lẹ́ẹ̀kan ẹ ní kí ló ṣe fún mi tí mo fi bà ayé ẹ jẹ́ kí lèmi fúnra mi ṣe fún ọkọ yín tó fi bà ayé mi jẹ́. ọkọ mélòó lè mú wá síbí madam. ọkọ mi. bó ṣe wà ẹ ọ̀gá mi ni wọ́n ṣáàmà mi. mi understand tó sọ ṣe bára nǹkan tí mo sọ náà ní pé kọjá kan jáde ẹ mọ̀ pé gbogbo àwọn èèyàn bá wọn máa wá èèyàn kunra ni ẹ jọ please kó tó di ọ̀rọ̀ ní alákòóbá dé ẹ jẹ́ kan jáde ká yanjú ọ̀rọ̀ ọmọ tèmi I don't know this man. ẹ wo ẹyin mo fẹ́ bá sùn tọrọ bó ṣe wà ọ̀gá mi gidi gan ni wọ́n. are you see ta lọ̀gá ẹ ta lọ̀gá ẹ. àṣìṣe kan gbà kan tó yẹ pé ọkà fẹ́ fún báyìí làwọn aṣọ pé kí ká relax ká fọkànbalẹ̀ wọ́n á ní ká lọ wá èèyàn ọmọ kékeré kan ká fi camouflage ká fi bójú wọ́n dẹ̀ wá introduce school kan sí mi pọ́nmọ́ kan wà ń bẹ̀ pé ó burú gan ó burú kẹ́ wọ́n ní tí bá ń dùn ẹ̀ máa train ẹ̀ dáadáa mo ṣe pé mo dẹ̀ rí pé ó yé gangan ó yé gangan bó ṣe wà yìí àtijọ́ ń ṣe pọ̀ bíi 3-4 years ni o bó ṣe wà yìí lẹ́yìn kájọ ṣe business kó gbó tiẹ̀ kí mi ṣe mí ìmọ̀ ẹbí ẹ̀ mi ìmọ̀ anybody mi ìmọ̀ anything sáà mi mọ̀ pé wà ń bí o ọkà ti fẹ́ ká sọ tọrọ o àbí mo mọ̀ anybody pẹ̀lú ẹ̀rí ni mo mọ̀ yí àbí mo mọ̀ bàbá ẹ̀ mi ìmọ̀ anybody o ọ̀gá ẹ ká sọ tọrọ báyìí ẹ jọ according to Bible tẹ́ ń gbé náà tí gbogbo ẹ̀ ń lọ ẹ mọ̀ ẹ ká sọ tọrọ kí gbogbo ẹ̀dẹ́ ìyànjú ojú tèṣù. èṣù lágbára kò ní gbàlà o èṣù lágbára. ọmọkùnrin òde máa yẹ mi jẹ́. ní sùúrù. wait. ẹ gbà mí sá ẹ jọ ẹ jí mi lójú ọmọ ẹ ní sùúrù madam ẹ jí mi. tẹsán lẹwà yìí ẹ ní sùúrù. pásítọ̀ dé. sà ẹ jọ gbogbo nǹkan tí màní ẹ sọ how far is that true. I'm sorry please. Wow. I'm sorry please. Okay. All right. So man tí mo sọ fún ẹ ní. Oh ni ẹ bá mi send it. ẹ máa send yẹn sẹ. All right. máa fọ bò. ẹ máa fọ bò. Okay, no problem. ọmọ yẹn ni kò jẹ́ kó ṣiṣẹ́ yẹn o ọmọ yẹn ń ta lẹ́nu ó ń ṣàprapra gan o ok ṣebí iṣẹ́ ilé ìlẹ́fẹ́ ṣe ń sìn iṣẹ́ tí ẹlẹ́fẹ́ ṣe immediately tẹ́ bá ti ṣe ilé ìtàn òun ni mo yẹ fẹ́ send ti bs yẹ kò yẹ ok jọ̀tọ̀rọ̀ ọlọ́run má fọ́ ń bò ó ti dórí fóònù ẹ̀ bẹ́ẹ̀. No problem. See you soon. All right, sir. Apá mẹ́fà, àǹkù mẹ́rin, àtàǹpàkò méjì. Àwọn ètò wà ní kí èmi ni bàbá. Really? 100. Àlẹ́sà, ojú méje, àwọn méjì àti bòlẹ́lẹ̀ tẹ̀ kan ló kú lọ́wọ́ tèmi. Báyìí tó jẹ́ bòlẹ́lẹ̀ tí kan lọ́wọ́ lọ́wọ́ ẹ̀. Wọ́n mú gan ni sà. Ok. Fresh body mélòó lọ́wọ́ lọ́wọ́ yìí? Ẹyọ kan náà ni sà. Ok. Tẹ́ bá ti ta gbogbo product tó wà lọ́wọ́ yín tán, mo fẹ́ kí ẹ sinmi díẹ̀, mo fẹ́ kí ẹ travel out. Orogo. Abẹ́ lọ. Ó ti wà ókè jù. Ọlọ. Kò tó. Ó tó pa. Ó wà pàtà. Ṣé kò wọlé? Ó wọ bí. Bàbá. Ok. Bàbá. Má ṣe bẹ́ẹ̀. Padà. Bàbá. Bàbá. Boss, èdè náà mi ò balẹ̀ ara mi ò balẹ̀ kí lẹ fẹ́ kí n máa jẹ báyìí ẹ̀yin gbowó pẹ́ mi kàn ń gbàdá mẹ́wàá gbogbo ẹ̀ tẹ̀lé ra wọn. Orí ò pé pẹ̀lú tó sọ ẹ̀ orí ò pé tó ṣe bí ọmọ òtè yìí
nana bọ́ ọmọ. kí lẹ fẹ́ kí n máa jẹ báyìí. sára ẹ wá balẹ̀ báyìí ṣe bí ara ẹ tí ò balẹ̀ tí mò ń sọ fún ẹ náà ló tún ṣe. wá ṣé wàá máa lọ lọ́tọ̀ kémi náà máa bá tèmi lọ lọ́tọ̀ kí n lọ wá ọmọ kan tó bá smart kó máa ṣe yìí. ẹ náà. boss ẹ lè ṣe bẹ́ẹ̀ fún mi bí ìgbín bá ti fà báyìí kára máa tẹ̀lé ẹ̀yin lẹ ronú fún mi. wà á jẹ́ kára ẹ balẹ̀ jẹ́ kára ẹ balẹ̀. ibi kára wọn ẹ wo ló ń fà tó ń tẹ̀lé. máa bẹ̀. tí wọ́n bá ní ọpọlọ ni tó bá ní ọpọlọ mo ti send signal kan sí ẹ lẹ́bù tó wà ó mọ́ra ẹ̀ náà èyí tó jẹ́ pé tó bá ṣiṣẹ́ tán ó ṣiṣẹ́ tán tàtàtà wà á tún dúró síbẹ̀ pé tó bá máa ṣẹlẹ̀ ní kágbà wrong. wọ́n já mọ́ sálà máa kíkanjú lógun tí ó bá mọ̀ ìjà tí ó bá mọ̀ sá ogun akáwọn ọmọ bẹ̀ ni. wá ọmọ kan brainwash ẹ gbogbo tó bá need fún o ní láti mọ̀ ìyá ò ní láti mọ̀ bàbá ò ní láti mọ̀ family ẹ̀ in fact mi ò fẹ́ mọ̀ mi ò fẹ́ rí ẹ deliver fún tèmi nìyẹn èmi wá gbogbo ọ̀nà máa wá iṣẹ́ wá fún yín ẹ̀ tún ṣé tì wà tún ṣé wà máa fi àkóbá lé mi káàkiri lẹ́sẹ̀ títí ẹ̀ ní wípé kó ṣiṣẹ́ fún ẹ tó bá ṣiṣẹ́ fún ẹ tán fún lówó ẹ̀ jẹ́ kó máa bá tiẹ̀ lọ má wá díẹ̀ mọ́. boss ọ̀rọ̀ lẹ ti sọ yẹn ibi òrónú dé gbogbo bẹ̀ yẹn àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ tó àlè. o ṣe máa ronú díbẹ̀ nígbà tó jẹ́ pé ara ẹ̀ ò balẹ̀ gbogbo tiẹ̀ bá lẹ́ẹ̀kan náà kí gbogbo ẹ̀ dẹ̀ dá lẹ́ẹ̀kan náà ni. máa ṣiṣẹ́ lórí ìtẹ̀sọ̀ ẹ̀. tó bá jẹ́ pé iṣu ta ti mọ̀ látọjọ́ tó ti pẹ́ àti fiẹ́lẹ̀ ti pẹ́. ẹ má ṣe ẹ bàbá aláàtẹ sọ pé. hello sir mo ti ń rí miss call yín yẹn látẹ̀tẹ̀ kan orí àdúrà mà ni mo wà mo ṣe sọ̀kalẹ̀ ní orí ọ̀fẹ́ Ọlọ́run á wà pẹ̀lú yín ẹ tẹ́wọ́ níbikíbi tẹ́ bá wà ẹ nà síwájú ẹ ti nà lórúkọ Jésù. ọ̀gá ọlọ́pàá iná ojú mi lábẹ́ aṣọ mi sá. This is another experience. lọ́jọ́ tí mo ti ń ṣe iṣẹ́ mi ò tí ì nírú experience rí o this is another one. lọ́jọ́ tí mo ti rìn mi ti rí eléyìí rí sá. ẹ̀yin tẹ́ jẹ́ pásítọ̀ tí gbogbo èèyàn ń tọ̀ wá ẹ̀yin ni bàbá àṣàlẹ̀ fáwọn payanpayan ọmọ yín gangan náà tún wá jẹ́ sharp shooter. ẹjọ́ sá ẹjí mi nínú ojú oorun ẹ̀ṣẹ̀ tí mo sùn yìí ẹ̀ṣẹ̀ oorun ẹ̀ṣẹ̀ tí mo sùn. kò sí ní táwa lè ṣe síbi. tẹ́ bá dé court ẹ lọ máa yanjú gbogbo rádaràda yìí. Get up please. Get up. Kò lọ bí kọ́kọ́ sá. Oya. Kò lọ bí Out of kọ́kọ́ here. sá. Ìwọ! Gbọ́gbọ́gbọ́. Ó dé báyé mi jẹ́ ọmọkùnrin. Pásítọ̀ ni mo rò pé mo fẹ́ ṣàánú fún mi sá. Kí ni mo ṣe fún ẹ? Kí ni mo ṣe fún ẹ ọmọkùnrin? Kí lẹ ṣe mí gangan? Kí ni mo ṣe fún ẹ? This is great. This is wonderful.